òótọ́ lọ̀rọ̀ Yorùbá tí wọ́n sọ di mímọ̀ pé purọ́ kìíní yìí ẹ̀tẹ́ ló mú wá tẹnu dídán kọ́ tètè bọ̀lì kan ìròyìn tá a bá ṣe bẹ́ẹ̀ tá a mú wá lórí mọ̀mọ́wòrán Àrólé bàbá 1010 TV tá a wà yìí kò lẹ́jà bákan nínú ẹgbẹ́ ìyẹ̀wò fínífíní bàbá tí ń kà lórí ìkànnì yìí bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ yẹn náà àwọn ìwé tó kù tó jẹ́ ìwé ìròyìn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ bá ń bẹ̀ láì lẹ́jà bákan náà torí pé ètò péjú owó òun náà là ń mú wa abánájọ tẹ́ ìtẹ̀jọ́ lólùfẹ́ wa tẹ́ fi sọ páfàwà àfàwà àṣẹbẹ́yìn ṣe ń kọrin páfàwà àfàwà àwa náà ní máa sọ dímọ̀ wípé àfẹ̀yìn torí báwa bá ṣe ń ṣe bẹ́ẹ̀ tá a mú wa sojú mọ́ máwòrán lórí ìkànnì tá a wà yìí tẹ́yìn ò bá mọ̀ tẹ́wọ́ gbà á orí asán lásán òun náà òun ló já sí bó tún fẹ́ lẹ́ẹ̀kí gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ wa wípé ẹ̀kọ́ àdúró tí ẹ̀kú gbogbo gbà ẹ̀sìn kú bí ojú ọjọ́ sí rí lẹ́yìn ọjọ́ ẹtì òní wọ̀rọ̀ wa èyí tó bá ti wà ń bẹ̀ Elédùmarè yóò bá wa ti kúò nínú ayé wa ìròyìn fún tásìkò yìí náà làyẹ̀fẹ́ Elédùmarè tán ṣe bẹ́ẹ̀ tí mo mú wá bí ìṣe mi ẹbẹ́ ti mọ̀ kékeré pé kókó oníròyìn òun lákọ̀ọ́kọ́ gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ oníròyìn náà. Mo mọ̀ pé ebi ń bẹ lóde ìyàn wà níta pẹ̀lú bẹ́ẹ̀ ni kò sí ètò ààbò tó péye ṣùgbọ́n gbogbo ẹ̀ la máa ṣẹ́gun láìpẹ́ yìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fáwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lọ́rọ̀ ìsìn bẹ́ẹ̀. Láyéláyé mi n tún lè ṣiṣẹ́ pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́ o Akeem Baba Ahmed ń ló sọ èyí di mímọ̀. Kò sí ohunkóhun tó lè ya èmi àti igbákejì mi bíi ti wù kó mọ o a sì ní gbólóhùn aṣọ kankan rárá gómìnà Bagbo ló sọ èyí di mímọ̀. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Abia báyìí gómìnà ìpínlẹ̀ náà ti kéde ìgbésẹ̀ láti fòfin de dídá màálù kiri ní ìpínlẹ̀ ọ̀hún. Nípa ọ̀rọ̀ Sanwó-Olú tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Èkó èyí tó ní kí àwọn ọ̀dọ́langba ká máa darapọ̀ mọ́ iṣẹ́ ológun ilẹ̀ yìí àwọn ọmọ káàrọ̀ òjìrè wọn ti kọ̀rọ̀jú sí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ náà ti fèsì padà sí gómìnà Sanwó-Olú. Ọ̀rọ̀ wà tún di ìpínlẹ̀ Ògùn báyìí Tọ̀súnlárí tà ń sọ lánàá níṣẹ́ ni àwọn agbébọn náà tún ya wọ ìlú Ìlara nípínlẹ̀ Ògùn wọ́n ṣekú pa ènìyàn méjì wọ́n sì tún jí gbajúmọ̀ oníṣòwò tó jẹ́ oníṣòwò tó gbajúmọ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n jí gbé lọ. Bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Kebbi àwọn agbébọn ti jí àgbẹ̀ olóko kan gbé lọ báyìí ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Mo mọ̀ pé ebi ń bẹ lóde ìyẹn sì wà níta pẹ̀lú bẹ́ẹ̀ ni kò sí ètò ààbò ṣùgbọ́n gbogbo ẹ̀ òun náà láṣẹ́gun láìpẹ́ yìí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fáwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lọ́rọ̀ àrídájú. Lánàá òde yìí ti ṣe ọjọ́ kìíní inú oṣù karùn-ún ọdún 2025 tá a wà yìí ó ní ṣe àyájọ́ àwọn òṣìṣẹ́ lágbàáyé níbi tí oríṣiríṣi àwọn ènìyàn jàǹkànjàǹkàn lágbọn òṣèlú gómìnà ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìdùnnú pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ránṣẹ́ lánàá òde yìí nílùú Àbújá ní Eagle Square níbi tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe bẹ́ẹ̀ báwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní gbólóhùn lẹ́yìn táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tán béèrè fún nǹkan ogún àlàyé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ kí ìjọba àpapọ̀ kó ṣe fún àwọn ibẹ̀ ni wọ́n ti ṣe àlàyé ọ̀rọ̀ yìí látẹnu ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ iṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Muhammadu Megari Dingiyadi tó ṣe bẹ́ẹ̀ sójú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá l'Àbújá ibẹ̀ ló mọ̀ ti ṣe ní àlàyé pé gbogbo ọ̀rọ̀ táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ń sọ yìí nípa èèyàn tó ń bẹ lóde àti ètò ọrọ̀ ajé tó ṣe bẹ́ẹ̀ tó dẹnu kọlẹ̀ tó fi mọ́ ètò ààbò tí ò sí àti iṣẹ́ tí ò sí lóde ó ní gbogbo ẹ̀ òun náà l'Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun la mọ̀ pé ó ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n gbogbo ẹ̀ àti gbìyànjú láti ṣẹ́gun rẹ̀ ẹ kàn ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ ṣe sùúrù àkókò tó ní gbèdéke kẹ́ ẹ ṣe fún wa ni nígbà tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ń ṣe àlàyé ọ̀rọ̀ látẹni tó jẹ́ àrẹfẹgbẹ́ òṣìṣẹ́ ọ̀hún NLC ìyún do àdá èrò àti ti TUC ìyún òsínfọ̀ tí gbogbo wọn báyìí tí wọ́n kàn sun ìjọba àpapọ̀ lẹ́sẹ̀ wọ́n sọ bímọ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ti dẹnu kodò tó sì ti bàjẹ́ ju bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ wọ́n ní nígbà tí wọ́n ṣe àfikún owó oṣù àwọn òṣìṣẹ́ minimum wage wọ́n pè ní 70,000 naira òní ní ọdún kan owó ọ̀hún kò mọ̀ ju 800,000 naira lọ ó ní bẹ́ẹ̀ wọ́n tún gbé owó orí tó gọbọi wọ́n gbélé àwọn lórí gbogbo ẹ̀ ọ̀rọ̀ pọ̀ tí àwọn
ààrẹ ẹgbẹ́ méjèèjì èyí tí wọ́n sọ lánàá òde yìí ní Àbújá. Bẹ́ẹ̀ náà tó sọ níwọ̀n wípé kí ìjọba àpapọ̀ kan gbìyànjú láti dá ìjọba àwarawa padà sí ìpínlẹ̀ Rivers kán lè wọ ojútùú sí gbogbo làásìgbò tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún, torí pé ìṣèjọba tó ń bẹ ní ìpínlẹ̀ Rivers lọ́wọ́ báyìí kò fààyè sílẹ̀ fáwọn ẹgbẹ́ òṣìṣẹ́ láti ṣe tó tọ́ àtèyí tó yẹ lábẹ́ ìjọba àwarawa. Nígbà tí ẹni tó wá jẹ́ mínísítà tó ṣojú fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lánàá òde yìí tí ó máa ṣe àlàyé ọ̀rọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́, ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mọ gbogbo ń tẹ́ sọ yìí, bẹ́ẹ̀ làárẹ̀ ò sì sùn lé lórí tó ń ṣe ìgbésẹ̀ ní àtiwá ojútùú sí gbogbo àwọn nǹkan yìí. Ó ní a yóò pèsè iṣẹ́ fáwọn ọ̀dọ́ langba tí ó mú àdínkù bá àìsí iṣẹ́ lóde. Bẹ́ẹ̀ ni ètò ààbò èyí tó mọ́yán lórí ó gbọ́dọ̀ wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀yin tẹ́ jẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ètò ọrọ̀ ajé tẹ̀ ń sọ yìí àti gbé ìgbésẹ̀ lórí gbogbo nǹkan yóò sì padà bọ̀ sípò lásìkò ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí. Fídíò rẹ̀ ń bẹ níbi tí ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ kàrán sun ìjọba àpapọ̀ lẹ́sẹ̀ wọ́n mú wá fún wa báyìí. Suggest once again that government should deliberately put more money into the hands of workers who drive the economy, who drive the local economy, support local industries, and recover and expand. End the statistical gerrymandering, rebasing inflation, unemployment, and GDP figures does not feed the people and build a real economy that can survive the dignity of jobs and hope. When the economy is doing well, workers and citizens do not need any government spokesperson to tell us. Tax bill trying to bleed us dry. Crafted behind closed doors, this bill slaps heavy taxes on Nigerian workers, meager housing, transportation, and medical allowances, while letting the rich and corporations off the hook. Today, Nigeria's minimum wage stands at 70,000 naira per month, 840,000 naira per year. Yet the government wants to tax anyone earning above 800,000 naira. Imagine taxing a man whose annual income barely buys 8 bags of rice. It is inhuman and wicked. Expanding VAT on essential goods will only worsen inflation, punishing the poor. Instead of squeezing workers, tax and obscene profit of big corporations and the idle wealth of the elite, we must demand the immediate withdrawal of this anti-worker tax bill. Ẹ káàbọ̀ padà. Láyéláyé mi n ò tún lè ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́ o. Akeem Baba Ahmed ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò òṣèlú tó ṣe bẹ́ẹ̀ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí. Akeem Baba Ahmed ó mọ̀ sí àlàyé ọ̀rọ̀ lórí móhùnmáwòrán chánẹ́ẹ̀lì lánàá òde yìí nígbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lù lẹ́nu gbọ́rọ̀ nípa ojú ìwòye rẹ̀ àti nítorí lọ́bẹ̀ tó fi wà rọ̀wọ́ ní inú ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ṣe àlàyé ilẹ̀kùn nínú àlàyé tó ṣe. Ó sọ dímọ̀ wípé òun kẹwàá níbẹ̀ bí aláìsí ni torí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kì í gba ìmọ̀ràn látọ̀dọ̀ òun, bẹ́ẹ̀ ni kò tiẹ̀ fi àyè sílẹ̀ nígbà kan rí káwọn jọ jókòó ṣe ìpàdé lórí ọ̀rọ̀ òṣèlú. Ó ní àti wípé ìtòǹrò òun kọ́ ló ń bá lọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní ìjọba tó bá wà lóde tí kò bá ti káràmásìkì ìgbà ìgbádùn àwọn ọmọ orílẹ̀-èdè tó ń ṣe ìjọba lé lórí. Ó ní ìjọba náà kì í ṣe ìjọba gidi. Ó ní táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tán dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún kì í ṣe nǹkan méjì bí kì í ṣe kó lè ṣe àtúnṣe sáwọn tó kù díẹ̀ káàtó ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kàkàtàrí ó fi ṣe bẹ́ẹ̀ gùn lé eléyìí àwọn ìgbésẹ̀ tó tún ṣe ìpalára fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló gùn lé. Ó ní fún ìdí èyí òun kò lérò wọn lè padà ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu mọ́ lórí ìgbésẹ̀ tó ń gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Nígbà tó sì ṣe ní àlàyé wípé òun ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóòótọ́ àti lódodo ó pè fún ìpàdé láàrin òun kan àti Baba Ahmed. Ó ní ṣùgbọ́n òun lòun ò dá ààrẹ Bọ́lá Ahmed Tinubu lóhùn. Ó ní torí pé ó mọ̀ pé ìmọ̀ràn tó ń fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ ò ní gbà á, bẹ́ẹ̀ ni kò sì ní tẹ̀lé. Torí pọ̀ ti ní lọ́kàn gan láti sọ fún Tinubu pé kí bàbá jáwọ́ lápọ̀n tí ó yọ kó lọ rè dá mi lákaná nínú ètò ìdìbò ọdún 2027 kó fi orí àpèrè sílẹ̀ kó sì ṣe àtìlẹ́yìn fáwọn ọ̀dọ́ langba tó máa ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú APC káwọn náà díje du ipò nínú ètò ìdìbò ọdún 2027 torí wípé àsìkò tiwọn
ó ti lọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ó ṣe ní àlàyé pé àwọn ọ̀dọ́langba wọn ló yẹ kí á tì síta báyìí kí wọ́n máa ṣe àmójútó orílẹ̀-èdè yìí. Ó ní ṣùgbọ́n ó mọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní gba ọ̀rọ̀ òun kò ní gbà wọlé o. Ó ní láyéláyé òun ò sì lè ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ mọ́ torí pé òun ò ní nǹkan kan pàtó tó ń ṣe lásìkò tí òun wà ní orí ní ẹni tí ó yàn gẹ́gẹ́ bí olùdámọ̀ràn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò òṣèlú. Ó ní fún ìdí èyí kí wọ́n á ní láríjọ òun tóun yóò tún wà pẹ̀lú ààrẹ. Ìdí pàtàkì rẹ̀ o tóun fi ṣe bẹ́ẹ̀ fi ipò òun sílẹ̀ gẹ́gẹ́ bí olùdámọ̀ràn ọ̀hún. Kò sí ohunkóhun tó lè ṣe bẹ́ẹ̀ ya èmi àti igbákejì mi ò, bẹ́ẹ̀ ni a kò ní gbólóhùn asọ̀ láàrin ara wa. Àjọṣepọ̀ tó sì dánmọ́rán ibẹ̀ láàrin àwa méjèèjì. Gómìnà Bago ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Niger Mohammed Umaru Bago ni ó mọ̀ ti ṣe àlàyé ọ̀rọ̀ tó sì ti tan ìmọ́lẹ̀ sí awuyewuye ọ̀rọ̀. Ṣáájú láti mú ìròyìn náà wá níbi tí wọ́n ti ń gbé ìròyìn òfégè káàkiri wípé igbákejì gómìnà ọ̀hún Yakubu Garuba ni ó ti ṣe Yakubu Garuba ó ní ó ti ṣe bẹ́ẹ̀ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Bago tó sì sọ níbẹ̀ pé kò sí ní ọ́fíìsì rẹ̀ láti bí ọjọ́ ajé Monday tí ó ń tẹnu bodò lọ yìí gẹ́gẹ́ bí ẹni tí ó wá jẹ́ akọ̀wé fún igbákejì gómìnà ọ̀hún. Ó ṣe ní àlàyé ní ọjọ́rú tá a lò sẹ́yìn yìí níbi tó ti sọ nímọ̀ wípé kò sí tó ń jẹ́ irú ìròyìn bẹ́ẹ̀. Níṣẹ́ ni wọ́n gbé ìròyìn òfégè káàkiri. Ó ní Yakubu Garuba ló sì wà gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Niger o. Bẹ́ẹ̀ ni gómìnà gangan fúnra rẹ̀ ó wá ṣe àlàyé ọ̀rọ̀ níbi tó ti sọ nímọ̀ wípé gbogbo awuyewuye àtàyè sọ̀rọ̀ tí ń lọ lórí ìròyìn òfégè wípé òun àti Yakubu Garuba wọ́n jọ ní gbólóhùn asọ̀ àbí èdè àìyedè láàrin wọn tó mú kí Yakubu kó kọ ìwé fipò rẹ̀ sílẹ̀. Onírọ́ lásán tó dínà sóòótọ́ ni oníṣẹ́ mọ́tàn yìí. Àjọṣepọ̀ tó dánmọ́rán ibẹ̀ láàrin èmi àti igbákejì mi, bẹ́ẹ̀ làwọn méjèèjì à ń ṣiṣẹ́ papọ̀ ní ojú kankan náà tá a fi mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ Niger. Ó tún tẹ̀síwájú wípé ẹ rí i pé gbogbo ibi tí mò ń lọ ti ń bá igbákejì mi náà bẹ́ẹ̀ ibi tí ìbá sì láǹfààní àti lọ igbákejì mi náà ó ní mọ̀ràn tí ń sojú mi. Ó ní fún ìdí èyí àwa méjèèjì a ní àjọṣepọ̀ tó dánmọ́rán. Àwọn ènìyàn kan gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Niger pẹ̀lú bá ṣe gbé ìròyìn òfégè káàkiri. Ó ní fún ìdí èyí àwa méjèèjì kò sóhun tó lè yà wá. Tá a bá rí n tó yà wá fọ́tò ò ní n tó yà wá. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Abia báyìí o. Gómìnà ìpínlẹ̀ náà ti ṣe bẹ́ẹ̀ kéde ìgbésẹ̀ láti fòfin de dídá màálùú kiri ní ìpínlẹ̀ ọ̀hún. Ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Abia Alex Oti ó mà ti ṣe bẹ́ẹ̀ pé ìgbésẹ̀ tó sì ti fi ìròyìn náà léde wípé òun ti pàṣẹ fún ẹni tó jẹ́ olùrànwọ́ fún òun lórí ọ̀rọ̀ ètò òfin ní ìpínlẹ̀ náà láti wá àbádòfin ìṣáájú tó ti sọ nípa kan fi òfin de àwọn Fúlàní láti má dá màálùú kiri ní ìpínlẹ̀ ọ̀hún. Ó ní ìjọba tó lọ lánàá ó ní wọ́n ti kọ́kọ́ gbé àbádòfin lọ sí iwájú àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin. Wọ́n ní ṣùgbọ́n wọn ò gbé sínú wọn ò ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ tó tọ́ lórí kan sọ di òfin. Ohun tó bá ṣe pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe àgbéyẹ̀wò àbádòfin òun dáadáa ni. Ó ní bóun ṣe dé báyìí òun yóò kàn já lóǹtẹ̀ tó wọ́n sì fòfin dé. Ó ní ṣùgbọ́n báyìí òun ti pè fún àbádòfin náà kí wọ́n tún gbé jáde padà tí wọ́n sì gbé lọ síwájú ilé ìgbìmọ̀ àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Abia níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ yẹ̀wò dáadáa. Ó ní láìpẹ́ láì jìnnà àwọn yóò sọ di òfin pé kí àwọn Fúlàní darandaran kan sì bẹ́ẹ̀ ṣe wé agbẹjẹmọ́wọ́ kan sì má da màálùú káàkiri nínú ìpínlẹ̀ ọ̀hún mọ́. Ó ní òun gan fúnra òun kórìíra ìwà tí wọ́n wù pẹ̀lú wọ́n ṣe da màálùú wọn wọ inú oko àwọn olóko tán ṣe wàhálà tán jìṣẹ́jìyà nínú òjò nínú ẹ̀rùn tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ dá oko ọ̀hún. Ẹ̀yin sì dé lọ́sàn-án kan òru kan ẹ wá da màálùú wọ inú bẹ̀ ẹ fi ba èrè oko wọn jẹ́. Ó ní òun gan kóró ojú sí i. Fún ìdí èyí láìpẹ́ láì jìnnà òun yóò ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ lórí bí ọ̀rọ̀ náà yóò ṣe di òfin ní ìpínlẹ̀ Abia. Ó sọ eléyìí ní olúìlú ìpínlẹ̀ Abia tí ń ṣe Umuahia lọ́jọ́rú lásìkò tó bá wọn oníròyìn sọ̀rọ̀ ní orí àṣeyọrí tó ti ṣe ní ìpínlẹ̀ ọ̀hún lórí iṣẹ́ ribiribi tó ti gùnlé láti ìgbà tó ti wà lórí àlééfà. Bẹ́ẹ̀ náà ló tún sọ mọ́ pé àwọn Fúlàní darandaran yìí wọ́n ní wọ́n fa ìdààmú àti wàhálà tí ń ṣẹlẹ̀ lórí àìsí ètò ààbò ní ìpínlẹ̀ Abia lópin ìgbà tá a sì ti mọ ibi tí ọ̀rọ̀ náà ti wọ́ wá. Kíákíá a gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ lórí bá sì dènà irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má bàa tún ṣe bẹ́ẹ̀ wáyé mọ́.
nípa ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú èyí tó sọ bímọ pé káwọn ọ̀dọ́ làǹgbà kan lọ rè darapọ̀ mọ́ iṣẹ́ ológun ilẹ̀ yìí, àwọn ọmọ káàrọ̀ òjìrè náà ti korojú sí ìpè náà wọ́n sì ti sọ bímọ wípé ọ̀rọ̀ tí gómìnà ń sọ ó kù díẹ̀ káàtó. Lánàá òde yìí náà la mú ìròyìn náà wá nípa gómìnà ti ìpínlẹ̀ Èkó arákùnrin Babájídé Sanwó-Olú tá a sọ bímọ wípé ó gba àwọn ọ̀dọ́ làǹgbà ní ìpínlẹ̀ ọ̀hún nímọ̀ràn wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ iṣẹ́ ológun tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ gba àwọn ènìyàn wọlé lásìkò yìí gẹ́gẹ́ bá a ṣe sọ bímọ wípé gómìnà ọ̀hún ló ṣe àwọn ọ̀dọ́ làǹgbà ìpínlẹ̀ Èkó lójú kòkòrò níbi tó ti sọ bímọ pé iṣẹ́ ológun ti yàtọ̀ sí ti tàtẹ̀yìnwá, ètò ẹ̀kọ́ tó péye, ìgbà ìgbádùn tó rọrùn níbẹ̀ nínú gbogbo ẹ̀. àwọn yìí ò àwọn ọmọ orílẹ̀-èdè àwọn ọmọ káàrọ̀ òjìrè pàtàkì jùlọ àwọn ajìjàgbara fún ilẹ̀ káàrọ̀ òjìrè náà ti fèsì padà sí arákùnrin Babájídé Sanwó-Olú lórí ọ̀rọ̀ tó sọ ọ̀hún nígbà tí wọ́n fi èsì padà wọ́n ní áwù sọ yẹ kí gómìnà ìpínlẹ̀ Èkó kó lè sọ̀rọ̀ eléyìí iṣẹ́ gidi wọn ò polongo rẹ̀ jáde fáwọn ọmọ káàrọ̀ òjìrè kí wọ́n ráǹfààní yanturu débẹ̀, ṣùgbọ́n iṣẹ́ ológun tí wọ́n ti lọ fi ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣòfò òun ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ tó ń kéde fún àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè. wọ́n ní ebi gómìnà náà ó lẹ́bi ó lára, kí ló dé tí kò ṣe bẹ́ẹ̀ kó àwọn ènìyàn rẹ̀ kó wọn sínú iṣẹ́ ogun tó ń kéde pé káwọn ọmọ káàrọ̀ òjìrè kí wọ́n darapọ̀ mọ́ yìí, nígbà tí wọ́n tún tẹ̀síwájú nínú àlàyé pé gbogbo àwọn tó lè ṣe àǹfààní fún ilẹ̀ Yorùbá ni wọ́n dọwọ́ bò tí wọn ò wú jáde síta, ṣùgbọ́n ìta bá mọ̀ pé yóò ṣe àkóbá fáwọn ọmọ káàrọ̀ òjìrè ó ní wọ́n ń polongo rẹ̀ tó sì ń ṣe àwọn ènìyàn lójú kòkòrò. wọn wá gba àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè nímọ̀ràn pé ẹ ronú yín, ẹ pe àrò àtọ̀dọ̀fínú yín, kẹ́ ẹ pè papọ̀, ẹ má gbọ́ ìpè tí gómìnà Babájídé Sanwó-Olú tó ń pè yín sí yìí o, ikú ni ó pè yín sí, káwọn náà ká máa dojúkọ wàhálà àti làásìgbò tí wọ́n dá kalẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, ká sì má fi ẹ̀mí àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè ká má fi wéwu nípa ká má darapọ̀ mọ́ iṣẹ́ ogun ilẹ̀ yìí. ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ, ṣùgbọ́n o ní àkótán wọn ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ káwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè ká ronú wọn wò ká sì kọ́ ti ọgbọ́n yìí sí ìpè gómìnà ìpínlẹ̀ Èkó náà. ó ti di ìpínlẹ̀ Ògùn báyìí. Tàná ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi táwọn agbébọn ti ya wọlé tó ti ṣekú pa àmọ̀tẹ́kùn kan nípínlẹ̀ Ògùn lánàá òde yìí ni ìròyìn náà jáde wípé àwọn agbébọn wọ́n tún ṣe bẹ́ẹ̀ ya wọ ìlú Ìlara ní ìpínlẹ̀ ọ̀hún, wọ́n ṣekú pa ènìyàn méjì nígbà tó tún jí gbajúgbajà oníṣòwò kan tó jí gbé lọ. ìlú Ìlara tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ìmẹ̀kọ-Àfọ̀n ní ìpínlẹ̀ Ògùn ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lọ́jọ́bọ̀ ní ọjọ́rú Wednesday ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, ṣùgbọ́n ó jáde lọ́jọ́bọ̀ tí ń ṣe ọjọ́ kìíní inú oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí, gẹ́gẹ́ bí àlàyé tá ṣe pípẹ́ ní nǹkan bí dédé aago 11 alẹ́ ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn agbébọn kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tán ya wọ ilé ìtura tó jẹ́ ti gbajúgbajà oníṣòwò tó pe orúkọ rẹ̀ ní Adébẹ̀ndẹ̀l ní ìpínlẹ̀ Ògùn. wọ́n ṣekú pa òṣìṣẹ́ ilé ìtura méjì ọ̀tọ̀ọ̀tọ̀, obìnrin kan ọkùnrin kan, ẹni tó jẹ́ orí adé nílùú Ìlara ọ̀hún Ọba Mutiu Adédìméjì ó ṣe àlàyé pé lóòótọ́ àti lódodo ó ní ìròyìn náà ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ tí ròyìn ń sì dé ti ìgbóhùn láàfin. ó ní àwọn ènìyàn ni wọ́n tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n kẹ́fín ọkọ̀ gbajúgbajà oníṣòwò ọ̀hún Adébẹ̀ndẹ̀ ní Sàbẹ̀ tí ń ṣe ní Sàbẹ̀ nílẹ̀ tí ń ṣe àfihàn wípé wọ́n ṣe bẹ́ẹ̀ jí arákùnrin ọ̀hún gbé lọ sí Benin Republic nígbà tí ẹni tó tún jẹ́ olórí ọ̀dọ́ ní ìlú ọ̀hún tó ń ṣe àlàyé ló ní ká fi orúkọ bo òun ní àṣírí. ó ní wọ́n tọpinpin oníṣòwò ọ̀hún títí tó fi dé ilé ìtura rẹ̀, nígbà tó sì dé ilé ìtura rẹ̀ ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣínà ìbọn bolẹ̀ táyìn ìbọn ọ̀hún ní kíkankíkan àti líle bá ṣe ń yìnbọn náà ó ní àṣìta ìbọn ló ṣe bẹ́ẹ̀ bá òṣìṣẹ́ ilé ìtura méjì ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn méjì sì gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra. wàyí o ọ̀rọ̀ ọ̀hún ló ti ń di ní tó ń kọ àwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè lóminú pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ àwọn agbébọn bó ti ṣe ń ṣẹlẹ̀ ní lemọ́lemọ́ ní ilẹ̀ káàrọ̀ òjìrè báyìí tí wọ́n sì ti ń pèpè pé ẹ jẹ́ ká jí gìrì ká tètè gbára wa sílẹ̀ kó tó di pé àwọn ènìyàn yìí wọ́n gba ilẹ̀ káàrọ̀ òjìrè tán gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe fáwọn ènìyàn tán bẹ ní òkè ọ̀yà lọ́hùn àti àríwá ilẹ̀ yìí. èyí ló wá fà á tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ fún arére wípé ẹ jẹ́ ká túyàyà kájọ túyàyà ká jáde fún ìwọ́de tí ń jẹ́ mega rally èyí tí ó wáyé nínú oṣù karùn-ún tí a wà yìí. fún ìdí èyí a lè gbára wa kalẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi agbébọn tí wọ́n ti sọra wọn di kànáńjẹ́gbọ́n ní gbogbo ilẹ̀
ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé àyè wàá gbà wọ́n ju bó ṣe tọ́ àti bó ṣe yẹ lọ ẹ jí gìrì kẹjá gbára wa kalẹ̀ lónìí táwọn ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrè tán kọ́. Ìpínlẹ̀ Kebbi òun náà nífi máa ṣe ìdágbére fún ti àsìkò yìí o àwọn agbébọn náà tó ṣe bẹ́ẹ̀ jí àgbẹ̀ olóko kan gbé lọ ní ìpínlẹ̀ ọ̀hún àgbẹ̀ olóko tó porúkọ rẹ̀ ní Sanni Ango òní wọ́n jí gbé ní agbègbè tó pè ní Gwari Baka ìjọba ìbílẹ̀ Ngaski ní ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé pé ẹni tó jẹ́ Sanni Ango yìí òní ó jẹ́ máníjà tí mójútó inú oko ńlá ọ̀hún lásìkò tí àwọn òṣìṣẹ́ tó kù tí gbogbo wọn sì ti fi iṣẹ́ lẹ̀ lọ́jọ́ náà ti ń ṣe àná ọjọ́ kìíní nínú oṣù karùn-ún ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó wáyé wọ́n ní àwọn tó jẹ́ òṣìṣẹ́ nínú oko ọ̀hún oníkúlùkù ti fi iṣẹ́ rẹ̀ lẹ̀ lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n sì ti bá tiwọn lọ sí ilé níṣẹ́ ló kù máníjà yìí nìkan ní inú oko kó tó di wípé àwọn agbébọn náà wọ́n ṣe ìkọlù ọ̀hún sí níbi tí ó wà wọ́n sì jí gbé lọ sí ààyè tí wọn kò tí ì mọ̀ báyìí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ọ̀hún tó ní kan forúkọ bo òun láṣìírí bó ṣe ṣe ní àlàyé ó wá tún sọ nímọ̀ pé lásìkò tá a fi kó ìròyìn jọ wọn kò tí ì rí kankan gbọ́ láti ọ̀dọ̀ àwọn oníṣẹ́ láabi agbébọn ọ̀hún bóyá nǹkan fẹ́ gbà ní ìtúsílẹ̀ arákùnrin Sanni Ango tí ń ṣe máníjà inú oko náà. Kì í dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge ẹjẹ́ máa palẹ̀ gángárà mímọ́ fún ti àsìkò yìí láti fi máa padà wá mú ìròyìn míì wá fún wa lórí ìkànnì Àrólé bàbá 1010 TV tí ó ta wọ̀ yìí àyànfẹ́ Elédùmarè ni ó máa wá ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ rẹ̀ náà ni ó máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè ànífẹ́ nìkankan sàwátì lẹ́ni ọjọ́ ẹtì.